عن القبور دوارسي سلام على أهل القبور دوارسي كأنهم لم يجلسوا في المجالس ولم يشربوا من بارد الماء شربة ولم يأكلوا ما بين رطب ويابس ألا فاخبروني أين قبر ذليلكم وقبر العزيز البازخ المتجوز وقبر العزيز البازخ المتجوز لقد مات خير العالمين محمد لقد مات خير العالمين محمد فمن ذا الذي يبقى سوى لا إله ولا فمن ذا الذي يبقى سوى لا إله ولا يا شيخنا محيي الدين أحيي قلوبنا يا شيخنا محيي الدين أحيي قلوبنا بموزتي تحيي نفوس بك كجوي بموزتي تزكي نفوس بكلمتي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 على آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. سيداني بسيداني àní tá a lè fún ọ̀rọ̀ Ọlọ́run ká ṣépè fún ọ̀rọ̀ Ọlọ́run bá a bá ṣe lè dúpẹ́ kò sí nǹkan kan tá a sọ fọ́lọ́run tí ò ní gbà nígbà dúpẹ́ ní lórílẹ̀ ní òní ìjẹ́ mùsùlùmí bàbá wa tí wọ́n bọ́ sàlùkì àmà. alhamdulillah rabbil alamin. bàbá wa Tawhid Idris Olúwakẹ́mi kò sí nǹkan tá a lè ṣe lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe yìí náà a mọ̀ pé ìṣe rẹ̀ ni mo ti jẹ́ ṣe rẹ̀ kí la fẹ́ ṣe sí gbogbo wa la fẹ́ kí bàbá ọ lọ
ṣùgbọ́n ọlọ́run fúnra rẹ̀ àwọn kiri yóò wọn ní ọlọ́run fẹ́ ju àwa lọ irọ́ o sáwa yòókù yìí kò fẹ́ wa ni wa náà lọ fẹ́ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ò ní ká gbà fọlọ́. Al-mautu babun fẹ́tẹ̀. Al-mautu babun wa kullu nasi dakhiluhu Al-mautu babun Masha Allah. wa kullu nasi dakhiluhu تشيري بعد الباب ما داروا يا ليت تشيري بعد الباب ما داروا. bàbá wo tó ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ mo kọ́kọ́ bẹ̀ wá ná torí bẹ́ẹ̀ ti ṣe ilé Ìjẹ̀bú ọ̀tọ̀. mo yẹ sọkú bí ẹni ṣèyàwó ẹ jẹ́ ká dákẹ́ ariwo àkọ́kọ́ náà ká mọ̀ pé bàbá wa tó lọ wọn ò fẹ́ lọ ibi téèyàn wá lọ tí ò fẹ́ lọ ṣé ẹ̀rín rẹ̀ ká máa rí lẹ́yìn rẹ̀. Al-mautu babun Allah. wa kullu nasi dakhiluhu. Tá a wá fún lèmi ni pé a wá sì pé bàbá níwájú Ọlọ́run. Allahu Akbar. Muhammad Idris Bàbá wa Tawheed Idris. jíìfì náà Wọ́n kí bàbá Imam. Bàbá Imam náà kí bàbá. bàbá wa fẹ́nifẹ́ri àwọn ni wọ́n wọlé yẹn. Allahu Akbar. Al-mautu babun. Al-mautu babun wa kullu nasi dakhiluhu. Ikú tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Al-mautu babun. A gbọ́dọ̀ mọ́ bẹ̀rù ẹ. Bó tiẹ̀ bẹ̀rù Ọlọ́run tó dá ọ, ó yẹ kó bẹ̀rù kú. Òní ọ̀sọ̀ ní ìrẹ̀ dahoro. Gbogbo ilé tí ń bẹ nílùú Ọ̀ṣun ṣàyí pátá ní ọ̀padà dahoro. Allah. Mọ́sálásí nìkan ní òkú. Táwọn èèyàn máa kírun ń bẹ̀. Àwọn èèyàn tí bá ń kọjá lọ tí ń kọjá bọ̀. Ṣùgbọ́n gbogbo ilé rẹ̀ tó sọ di ilé ńlá lọ́dọ̀ ara rẹ̀. Nígbà tó ń bẹ làwọn èèyàn ń wá ọ wá. Bọ́ọ̀ bá ti sí ń bẹ̀ mọ́ wọn ò wá ọ wá mà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul yatawaffakum malakul maut alladhi wukila bikum. ثم إلى ربكم ترجعون ثم إلى ربكم ترجعون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم Yatawaffakum. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم Síwájú ọ̀rọ̀.
ẹ̀jẹ̀ àkọ́kọ́ dìde nípa àbáwá náà nìyẹn ẹ̀jẹ̀ náà ró. gbogbo wa pátá. a ṣe yín náà anzalnahu kan ẹyọ kan. qul huwa Allahu mẹ́ta mẹ́ta. attahiyatu lillah a fi gbẹ̀yìn ẹ̀. bàbá wa chief imam wa Tawhid Idris Olúwakẹ́mi ìwọ lọ́dún ṣẹ̀dá wọn ó jẹ́ ti mú ọ kúrò bí wọ́n wà yìí ibi ọ̀padà mú wọn lọ àwọn ọmọ wọn. bí a bá bá ìyọ́nú rẹ pàdé ọlọ́run dákòjọ́ máa lọ bẹ́ẹ̀. àmín. báwọn kankan bá ń bẹ tí ọba ń tún bí wọ́n léèrè tí wọn ò tí ì rí ánsà fún abẹ̀wò ọlọ́mọṣà yọ́nú sí wọn. àmín. ọlá títóbi Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹrú èyí máa ṣe lọ́dọ̀ olówó ẹ̀ abẹ̀wọ́ ọ̀rọ̀ gbọ́dá kò sì gbọ́jọ́ gbogbo àyè tí bàbá wa Idris Saheed tí wọ́n máa wà lédè torí òní níjọ́ kẹjọ àbí ọjọ́ wo lẹ́ ń sè. bẹ́ẹ̀ni. abẹ́ ọlọ́run fi wọ́n sínú ọ̀kẹ́. àmín. fi wọ́n sínú ọ̀gẹ̀. àmín. yọ́nú sí wọn. àmín. má tọ pinpin wọn. àmín. tọ́lẹ́ ni ọba tọ pinpin òyìyà ní ọ̀jẹ̀. dákun má tọ pinpin wọn. àmín. iná anzalnahu kan. ẹyọ kan. qul huwa Allahu mẹ́ta. mẹ́ta. attahiyatu lillah ní ọgbẹ̀yìn ẹ̀. gbogbo wọ́tọ̀ ọba máa ké máa bá wa sàmí. wọ́tọ̀ ọba máa ké ọba ké ti bàbá wa. wa Tawhid Idris. ibi lẹ́nìí lérò bá pọ̀ jù báyìí lọ́jọ́ tó ọba kú ẹnìkan kò ní ké kankan. kàmá tadinu tudan wa kàmá ta'malu tujza wa kàmá tasra'u tahsu. tó ọba pin lọ́ọ́ kà ó. بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلاة لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. jẹ́ kí àwọn náà àti àwọn ìjà kún kọ̀ọ̀kan fúnra wa. Ànábì wa Muhammad oníbẹ̀ yẹn bá ń kíra kárí jẹ́ kún lójoojúmọ́ onítọ̀ òun ò ní tètè kú. Ṣùgbọ́n ìjọ tí ọba kú kò ní rántí kú. Ẹ̀jẹ̀ arántí ké tòní kí assurance pààní kú lónìí. Ó wà fún wa. Ọ̀la ọlọ́run ó di àrántí.
bí ogún ọdún yóò jẹ́ arántí. Àmín. àádọ́ta ọdún yóò jẹ́ arántí. Àmín. ọgọ́rùn-ún ọdún kan sí yóò jẹ́ arántí. Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Wa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. ẹ̀jẹ̀ kájọ. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم Masha Allah. ثم إلى ربكم ترجعون ثم إلى ربكم ترجعون. síwájú ọ̀rọ̀ mo kí kábíyèsí wa ọba Dr. Abdulmajid Tóyè Alátìsí dókítọ̀ ọgọ gbé kàndé ìlú Ọ̀ṣọ̀ṣà الله adé ọ̀pẹ lórí آمين ẹ̀ka ọ̀pẹ lẹ́sẹ̀ àti ọ̀pẹ lẹ́nu آمين ìrùkẹ̀rẹ̀ ọ̀dà bẹ́rẹ́ آمين àbí bí a ti rí náà kọ́ بẹ́ẹ̀ni ọlọ́mọ bá sànú yìí آمين ọlọ́mọdé wa Muhammad. صلى الله عليه وسلم. ẹ ṣeun. wọ́n kí bàbá kábíyèsí. kábíyèsí ti nàkẹrẹ sí nàkẹrẹ sí. Abíọ́lọ́hun abọ̀kanso rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tá a ṣàdúrà fún kábíyèsí torí àwọn lọ́lọ́run gbèlú lé lọ́wọ́ ìgbà wọn ṣàṣejù ní àwọn ọmọ kéékèèké tí aláwọn jẹjọba wọn fi wá ń pàṣẹ fún wọn àwọn ṣàṣejù ní bí wọn ò bá rí sọ̀rọ̀ olóṣèlú àṣẹ tí wọn bá pa kódà bẹ́ẹ̀ kan bá gbé campaign lẹ́nu ọ̀nà Ọ̀ṣọ̀ṣà ń bí tọ́ba pé kọ́ padà lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbọ́dọ̀ padà ṣùgbọ́n àwọn ọba náà ṣàṣejù àwa fún yẹn lénìí ọba ìjọba bá wà wọ́n máa sọ fún yín. كل يتوفاكم ملك الموت الذي وكل بكم. mo wá kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n di ìlú Ọ̀ṣọ̀ṣà mú tí ó fi jẹ́ pé bí nǹkan bá ń fẹ́ ṣẹlẹ̀ tí ò ní fẹ́ bójú mu àwọn ẹni kábíyèsí ó pè pé ń bolẹ̀ wà ìlú ò gbọ́dọ̀ dàrú o àwọn àfáà yẹn ni wọ́n ń táyé ṣe àwọn ni wọ́n ń bá wa ka nǹkan kan nínú Al-Qur'an tí ìlú fi ń dá a báyìí ọlọ́run ní dàlú ìlú láyé. آمين. mi ò mọ̀ pé kú bàbá wa Imam Tawhid ni mo fi délẹ̀ yìí ni kábíyèsí ti ń fà mí ti pẹ́ wàláyé kábíyèsí kódà ìmílẹ̀ tí wọ́n ti jọba tán ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pè mí so a sì ń pàdé ara wa ṣùgbọ́n mo ti rọ́nà láti débi ṣùgbọ́n màá wá sọ pé bàbá ìmáàmù bọ́sàrìkè àmà wọ́n sì lémi làwọn ń fẹ́ morúkọ burú pẹ̀lú ògo Ọlọ́run ibi ládá lélẹ́yìí ibi èèyàn gbé gba ládá nìyí torí mi ọbọ ọba bíbọ ọba lè ṣe irú eléyìí wọn ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà ẹ̀san tó kú ọ náà ọba gbà jọ ọba kú ọ̀rẹ́ àwọn èèyàn pé jọ wọn ó ti kú léwu aláwọ léwu aláwọ ẹyọ kan ti tó fòkù kò lè jẹ tán tó fi rẹjọ àríkìyàmà abẹ Ọlọ́run àwọn afáwa náà rọba wa sí dáadáa fún wọn Ọlọ́run bá wa dúró tì wọn ọlọ́dẹ wa Muhammad ìlú Ọ̀ṣọ̀ṣà Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ láyéláyé ọlọ́dẹ wa Muhammad lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin ọmọ lóòkù mo kí yín o ẹ̀kú ara fara kú o ẹ̀kú ara fara kú o ẹ ti ṣètò
fún ọjọ́ òní bẹ́ẹ̀ bá ti ṣètò fọ́jọ́ òní ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún yín bẹ́ẹ̀ ti parí ètò lẹ́yìn náà lẹ múra gẹ́gẹ́ yìí. bàbá wọn dúpẹ́. àbí èmi ò sì rò pé ẹ múra gẹ́gẹ́ wá síwájú bàbá kó tó kú báyìí. ẹ wọlú ẹ̀wì wá síwájú bàbá. wọ́n tọ́jú bàbá bàbá. ọmọ wa sọ pé ẹ ràdúgbò oore tọ́lọ̀ ń ṣe fún mi. àbí àwa jàmáà wa kù láyé rẹ wá ń fi hàn ní ìsìn pé ọlọ́run ṣe oore fún ìmáàmù o. bàbá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ó ṣàtúnṣe wa. ẹ sí àmín. Masha Allah. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. ẹ̀tọ́ wa náà tó yẹ ká ṣe òun náà la wà ń bẹ̀ yìí ń tá a gbọ́dọ̀ ṣe fókù nìyí ń tá a gbọ́dọ̀ ṣe fókù nìyí. àfọ oníyàwó méjì àfi. ìyàwó rẹ̀ ní pé mẹ́rin àti. ẹyọ kan ní sàwọn ti fi ṣe máa nà ọmọ. ọlọ́run mọ́ wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ rí nǹkan tá à ń pè ní kú. ó ti yé wa pé bàbá ò sí láyé mọ́. ọkàn bàbá nìyẹn yọ ọkàn wọn náà yọ ọkàn èmi náà. Al-Qur'ani sọ fún ànábì wa Muhammad. bẹ́ẹ̀ ìwọ ànábì. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. ọlọ́ni wa ṣáájú ẹ̀dá Muhammad. jẹ́ kó yí àwọn àlèhùnmá rẹ̀. يتوفاكم ملك الموت الذي وكل بكم. àṣàrẹ́ ìlú tí ó pa gbogbo wa kò fi wálẹ̀ nígbà kankan. يتوفاكم ملك الموت الذي وكل بكم. àṣàrẹ́ ọlọ́ni tí ó pa yín bẹ lára yín tí ó pa yín ó ń bẹ lára yín ẹ má wulẹ̀ wá káàkiri. wọ́n lásàrẹ́ ìlú òníra bá ọba lóògùn kan báyìí ó lè jẹ́ mìíràn ogun bá ọba lo eléyìí ó lè jẹ́ mìíràn ogun ọ̀fẹ́ lọ London ọ̀fẹ́ lọ Amẹ́ríkà kó o lọ rè tún ara rẹ̀ tí máa tún ṣe. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم. ọlọ́ni tí ó pa yín mo ti fi sí yín lára. يتوفاكم ملك الموت الذي وكل بكم. ó yẹ kí oníkálukú wa ká dá yẹn mà ntí ó pa kálukú wà lára rẹ̀. wo bó ṣe ń sùn lálẹ́ wo tó ń jẹ wo tó ń mu òrìṣì rẹ ìwọ náà máa dá ma pé ǹjẹ́ kíní kan wà lára rẹ tí ó máa tó máa sọ ọ́nú ẹ̀mí rẹ ǹjẹ́ kíní ò ní pa àyàn báyìí. قل ẹni ó pa ọ́. يتوفاكم ملك الموت الذي وكل بكم. ọlọ́ni kú tí ó pa yín lára yín náà ló wà. ثم إلى ربكم ترجعون. kẹ́lẹ́ mẹ́rin. ثم إلى ربكم ترجعون. ẹ padà lórí ẹ jábọ̀ ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. bí ọwọ́ rẹ méjèèjì ó kí òkè pariwo ọlọ́run. ẹ tó pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. ثم إلى ربكم ترجعون. òun náà ni ọlọ́run ló tó bẹ́ẹ̀. ثم إلى ربكم ترجعون. ọba ẹnìkan ló wa ó sì kó gbogbo àjọ torí ẹ̀. ثم إلى ربكم ترجعون. tó fi jẹ́ ọ̀ranyàn fún wa láti máa ṣe fìdáwù fókù òyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ẹ̀yin bẹ́ẹ̀ tó wá jẹ́jẹ̀ bu ẹ tún pé tí ń gbọ̀nà àbòmí ẹ wá ń sòkú bí ẹni ṣèyàwó kò rí bẹ́ẹ̀. ẹ mọ wàhálà tí ń bẹ pẹ̀lú kú ni.
kí àyà ibi olókùn èsè bí a ti máa ṣàròyé àbí ká máa ṣàwàdà àbí ká máa wá retí bẹ́ẹ̀ àyà ìlágbájá ẹ̀ tí ìgbóúnjẹ fún mi oúnjẹ òsínwó lẹ́ ń jẹ. إن الساعة آتية أكاد أخفيها ìtújìṣẹ́ لتجزى كل نفس بما تسعى jẹ́lẹ̀ mẹ́rin ẹ̀wọ̀n. لتجزى كل نفس بما تسعى gbogbo ata wà ń bí náà ẹ̀jẹ̀ máa retí tiwa. إن الساعة آتية ọlọ́run lọ́jọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀. آتية sọ lẹ́yìn tí ìmáàmù Tawhid àbó òrì o ti rẹ́yìn ẹ̀ wọ́n rẹ́yìn wọ̀ náà. آتية ilé ìlú ọ̀dà horo. آتية ọlọ́run méjèlé ọ̀dà horo àdúrà àti ẹlòmíà ní ìpè mọ́nú yóò dà horo. إن الساعة wá mi wá mà. آتية ọjọ́ ń bọ̀ tí wọ́n di ọ̀kalẹ̀ ìyàwó rẹ̀ my darling my sweet heart my love ní abá wa túbọ̀ rẹ̀ létà ìyàwó rẹ̀ yóò wá sunkún àwọn èèyàn máa wá bẹ̀gbẹ̀ ààrẹ alájẹ ẹ má sunkún ọ̀rẹ́ àsìkò tó lọ ní alájẹ olóòláyé náà ní ẹ má sunkún yóò wá dákẹ́ díẹ̀ yóò wá sọ̀rọ̀ àti ẹ̀ sunkún yìí òwúlò náà tẹ́lẹ̀ ṣùgbọ́n àmọ́ bí ó kówó sí لتجزى كل نفس بما تسعى ما شاء الله فلان لتجزى كل نفس بما تسعى. ẹ̀yà tí ìjọ tí wọ́n bí wá kalẹ̀ ìmáàmù ẹbí bàbá ìmáàmù náà ń kírun sáwọn èèyàn la bẹ́ẹ̀ni. ó ti wá dẹni wọ́n ń kírun sí la ìyẹn wọ́n lè kírun sóhun lára. Inna sa'ata atiyatun lọ́jọ́ ń bọ̀ atiyatun. níjọ́ tó pàjúdé tó o bá ti pàjúdé báyìí gbogbo ọ̀rọ̀ rẹ àṣírí yóò wá tú gbogbo tó dínú lé pátá ni wọ́n mọ̀. Allah. ọmọ obìnrin abá ti dé òkú rẹ̀ lẹ̀ tí gbogbo ọlọ́run ó sì rán màláyíkà pé ìkò burú kọ́ máa pọ̀ wọn mọ àwọn tó kírun sí wọn la ẹ lọ́ọ́ fi ẹ̀mí ẹ̀ sínú agbárí ẹ̀ kọ́ yanjú lẹ̀ kọ́ máa wo gbogbo ẹni ó kírun sí la. Inna sa'ata Inna sa'ata atiyatun akadu ukhfiha tujza litujza kullu nafsin bima tas'a. lọ jábọ̀ àbọ̀ wo ló fẹ́ mú lọ àbọ̀ wo ló fẹ́ mú dọ́dọ̀ Ọlọ́run kí ló ṣe kí inú àwẹ̀ lágbà lọ yìí ó dún ẹ̀dá Ọlọ́run kan nú ẹnìkan ò rí ọ kókóró rẹ nìkan kó o sí láǹfààní kó tiẹ̀ lè sọ pé aláàjì ẹsẹ̀ mi ò ní gbẹ̀yìn náà ọ̀dà gbogbo ẹ̀jẹ̀ nulẹ̀ ó mu bọ́ǹfìtà ó mu mílò ó mu gbogbo ẹ̀ náà rẹ ó mu mílíìkì àgbolo mílíìkì rẹ ọwá ni wọn kó fara lẹ́kẹ̀jì kí lọ fẹ́ wọn ó fi ṣe àwọn tó ń béèrè wọn ni kí ẹ dákun alájà kí lè àfàgòrò tó wọn ni kí wọn kẹ́ ẹ máa fi ṣe máìmáì ni. Inna sa'ata atiyatun akadu ukhfiha. wọ́n gbé ọ jáde ńjọ́ kan ọ̀ràn yẹn nìyẹn wọ́n gbọ́dọ̀ gbé ọ jáde ńjọ́ kan wọ́n gbé ọ jáde tí wọ́n gbé ọ lókùú àwọn ọ̀rẹ́ rẹ tí
tímọ́tímọ́ tẹ́jọ́ tí wọ́n fún ìyọ̀wọ́ báyìí ni àwọn ọmọ ọ̀rá ìsàdíyàn máa ń wá sọ pé bàbá kẹ̀ kíní kankan àwọn ni wọ́n padà gbé ọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ò ní fọwọ́ kàn ọ́ gbogbo àdáwò tó kọ́kọ́ ń bẹ lẹ́yìn òkú mọ̀ wọ́n jẹ́ kí gbogbo inú ilé rẹ̀ wò nígbà wọn bá fẹ́ gbé ọ jáde yàrá wọn ó rí aláàjì náà ló so gbogbo àwọn akínímọ̀ ìmọ̀lé ṣé torí ikú náà ni a fi so àṣírí ó tú iná sáà. iná sáà tá a ti àtúndà kánú òkú fi yá. lìtújì sáà. لتجزى كل نفس بما تسعى. ọlọ́ni kò sí tó ní ìpa yín mo fẹ́ kẹ́ ẹ wá jábọ̀ bí ẹ. لتجزى كل نفس بما تسعى. ẹ jẹ́ kí gbogbo akámà báwa náà lọ jábọ̀. ọbẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe jàmílì òdò lónìí bí aláàjì tàwé di ti buhari kì í àmà wọ́n ṣe jàmílì òdò lẹ́yìn. وقال رسول الله صلى الله عليه وسلم Masha Allah. لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع. àwọn nǹkan mẹ́rin ká tó lè wọ tó bá lọ́jọ́ àkèyàmà nǹkan mẹ́rin ń bẹ tí wọ́n béèrè lọ́wọ́ wa. kí ni nǹkan mẹ́rin náà. عن عمره فيما أفناه. ẹ̀mí rẹ̀ tó ní níbo ló lò sí o. gbogbo bá a ṣe fún ọ lálàáfíà tó ń lọ tó ń bọ̀ níbo ló lò sí ọ̀ọ́ta káǹtì yẹn. alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì. وعن جسمه فيما أبلاه. ara rẹ̀ tó yá dáadáa eegun rẹ̀ tó le. yọ rántí lẹ́yìn tó kí wákàtí márùn-ún tán kó tún máa ṣe náfìlà lẹ́yìn ẹ̀. gbogbo àlàáfíà tó ní dákun kó lò sí. وعن علمه ما عمل به. iṣẹ́ tó ọmọ tó ṣàǹfààní fún ọ tó lè rówó mẹ́ ọjà àfáà ni ọjà kọ̀wé ni ọjà bíríkìlì ni gbogbo iṣẹ́ tó ń ṣe tó lówó mẹ́ àǹfààní wo ló fi ṣe àwọn wo lọ kọ́ ń ṣe àwọn wo lọ kọ́ ní kéwú. وعن ماله من أين اكتسبه وفيما أنفقه. owó tó wá ní lọ́wọ́ bolo ti rí o wọ́n wá rówó náà tán níbo lọ wá náà sí àṣà kántì ẹ̀. bá a bá sì wo àdánwò tó ń bẹ níbi ikú Masha Allah. إن ساعة آتية أكاد أخفيها. bókù bá kú kí ni rísìn tá a fi ṣe ìdánmẹ́dáwò ó yẹ ká dà mọ́ ká lè káàánú àláàánú àbí àánú wo là ń ṣe ní ìsìn. adébíbà yìí à ń ṣàròyé adébíbà yìí à ń retí tá a fẹ́ jẹ sáà jẹun lánàá ni sáà jẹun jẹta ni ẹni tí ọba sòkú bàbá rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ń jẹjẹ aláàjì yìí wọ́n lè pé ọmọ burúkú ni o kò sì sínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ bá sòkú yìí wàláhì lọ́nà tí ọ̀dà wàláhì ẹ̀ jí ìwájú ọlọ́run. sọrí bàbá ọ̀ràn yín ní gangan ọ̀ràn yín ní màálùú pa. bàbá ò lè dá odidi ẹran kan jẹ tán nígbà tí ń bẹ láyé bí ẹ bá ń gbó odidi ẹran yìí kalẹ̀ mi nìkan mo fẹ́ jẹ. àyà tí ò ní mú ìjìyà wájú ọlọ́run àyàfi bí ẹ bá lè ṣe ọbẹ̀ ń bí lónìí tẹ́ ẹ wá gbé lọ bí sàárè bàbá tẹ́ ẹ wá jí gbé ẹ̀yìn náà ẹ̀ tó wò bí kìíní yìí. إن ساعة آتية أكاد أخفيها. sẹ̀ríà Islam tó ní ká máa ṣe àdúrà fọ́kùn n ti ń jẹ́ fìdá wà má ó lè yẹ ká má kí ni reason gbókùn bá ti kú àbágbé inú sàárè oníjọ́ kẹta kó tó dára rẹ̀ mà kó wù sí láàrin àwọn èèyàn wọn mọ́. ọjọ́ kẹta ní ọ̀sẹ̀ wá sábẹ́ ayé ní ọmọ lágbẹ́jáda tọ̀ ìyàwó mi kọ́. ọmọ pé kú tí a ń wí ó ti dénú ọba pàjùdé mbẹ ara ó yàtọ̀ ara ó bẹ̀rẹ̀ sí máa yàtọ̀ yóò máa wá wú
bọ́ba níjọ́ kẹjọ òkú òwú kan òkè sàárè yóò sì bẹ́ níjọ́ kẹjọ náà bọ́ba bẹ́ gbogbo omi ọmọ sàdánù omi òkúnnù sàárè omi ilẹ̀ ọmọ wa famu díẹ̀díẹ̀ yóò máa famu díẹ̀díẹ̀ ilẹ̀ ó mu omi yìí torí pé kò yí ọ iná sá ata àti ẹ̀. Inna sa'ata atiyatun akadu ukhfiha. Litujza kullu nafsin. Allahu akbar. Allahu akbar. Kásádùá ń jọ Ẹ náà. pariwo Ọlọ́run, ẹ pariwo Ọlọ́run. Litujza kullu nafsin bima tasi'a. Ẹ jẹ́ ayé tara wa jẹ. Litujza kullu nafsin bima tasi'a. Litujza kullu nafsin bima tasi'a. Turabun min turabi. تراب من تراب إلى تراب وما فخر تراب على تراب وما فخر تراب على تراب Turabun min turabi. Ìpè lásán ni ọ. O sì ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹnìkan tó ń sọ̀rọ̀ ní ẹgbẹ́ pẹ́kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ sọ nǹkan ọmọ pọ̀pọ̀ mọ́ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ta ni ọ. تراب من تراب إلى تراب Gbogbo wa tá a kan rúru تراب ní òkú bàbá wa tàwọn yìí. تراب Ẹ̀rí bá ṣe kan rú. تراب Ìpè lásán. تراب Turabun min turabi. تراب من تراب إلى تراب Bọ́ọ̀ bá fẹ́ mọ̀ pé yẹ̀pẹ̀ ni ọ́ bílẹ̀ bá sú lálẹ́ yìí lọ́rẹ̀ tẹ́ orí bẹ́ẹ̀dì rẹ pẹ̀lú aṣọ funfun. Ọ̀tẹ̀ dáadáa, ọ̀wẹ̀ dáadáa kọ́ fún ẹsẹ̀ rẹ fún gbogbo ara rẹ. Lọ́rẹ̀ yìí sùn, bọ́ bá dà sùn bá àti wọn bá pa sùn bá. Ọwá dìde kọ́ ọwá fọwọ́ gbá orí bẹ́ẹ̀dì náà jọ ọ̀bẹ pẹ̀lẹ́. تراب من تراب Torí ìpẹ̀ ni ọ́, èyí tí ń yìnrìn dànù díẹ̀díẹ̀ nù. تراب من تراب إلى تراب Ara rẹ̀ ọ̀yá wọn fún ọ ní ìjẹ́sàn tán, ọwá jẹun yóò tán. Ọjà màlàbọ̀ ọjẹ̀bà, ọwọ́ ìlú àgúnyọ̀ ọ̀bọ̀ tagbárí máa ní alájẹ àlàáfíà ti dé wà láyà àlàáfíà òde. تراب من تراب إلى تراب Àlàáfíà òde ẹran ara rẹ̀ ló ń sun kó fẹ́ tọmọ ìyá àwọn lọ. Ta ló mọ ìyá rẹ̀ yẹpẹ ní? تراب Wọ́n náà máa rà ẹ̀pàrọ̀ àlàáfíà rẹ̀ ti padà. تراب Kó ló padà sí? تراب من تراب إلى تراب Inú yẹ̀pẹ̀ lápadà lọ wo fáàrí wa ẹni bá ti kàn dúdú inú yẹ̀pẹ̀ lájọ́ ń lọ. وما فخر التراب Èyí tó dànù aṣọ rẹ̀ wo ní jẹ́ ọgbà jẹ́ kó tó lọ. Bá ọba ti ń jatọ́ tó ń bí wọn fi ẹbẹ wù lọ́rùn. yóò bẹ sọjọ́ o. Wọn ọbẹ̀ wù jẹ. تراب Wọn ọbẹ̀ wù rẹ. من تراب Ọ̀rọ̀ mi tora. Wọ́n máa fákàrù tura. Dàkún kí ni fáàrí rẹ? Fákàrù tura. وما فخروا Àkékeré dàkún kí ló gé rẹ? وما فخروا Mo fẹ́ mà kí ló gé tó o ní kí ló gé tó o fẹ́. وما Tó فخروا o fi yàtọ̀. وما فخروا Òbí ọ̀rẹ́ rẹ̀ ni. وما
وما فخروا lórí ọjọ́ president وما فخروا lórí kó ọjọ́ gómìnà وما فخروا mísánà ni ọ́ وما فخروا sínétọ̀ ni ọ́ وما فخروا wàláyé ọ̀dàmà kankan. وما فخروا ترابي على ترابي وما فخروا ترابي على ترابي ọba wa dijọ́ kẹjọ tó kú bẹ́ńsàárè wọ́n ní àṣàdúrà fún ààyè tó wà yẹn ó ti di nǹkan mi. ارحموا أمواتكم wọ́n bá ti wá di ogójì ọjọ́ bá a bá lọ yẹnu sàárè wò gbogbo iṣan tó so ara papọ̀ yọ já eegun ọwọ́ yọ lọ lọ́tọ̀ sórí bí ọrùn bá kò ní sẹ́sẹ̀ bí ẹsẹ̀ wà pa àwọn kòkòrò dúdú wọ́n máa gbé lọ òkè wọ́n máa gbé lọ lẹ̀. تراب من ترابي إلى ترابي kí wàá ní fàárí bí èyí. وما فخروا ترابي على ترابي وما فخروا ترابي على ترابي tí ọba ti wá ogójì ọjọ́ yìí wọ́n ní àtúnṣàdúrà ojú bẹ́ẹ̀ lọ. àníbi wá ní ilé àwọn àmúwá takún lílo والصدقة ẹ̀kẹ́ àwọn òkú yín pẹ̀lú àdúrà àti sàrà. sàrà àtẹ́sí máa ti olórí ta sàrà àtà afẹ́kẹ́yìn ọmọ lóòkú ọmọ àti ẹni bẹ́ẹ̀ ríbi kan òòró mi ń bẹ̀ ẹ lọ gbẹ́bọ́ ò fún wọn ń bẹ̀ kànga kan kò sómi ń bẹ̀ ẹ lọ gbẹ́ kọ́kan omi ẹgbẹ́ kọ́kan omi kí lọ́kẹ́kọ́ kí wọ́n máa mú bí a bá ti ń mú mi bẹ̀ ládẹ́ òní dúró fún bàbá الله àǹfààní tẹ́ ẹ lè ṣe bàbá mi gbogbo tẹ́ ẹ bá fẹ́ ná lówó lẹ́nìí tẹ́ ẹ yọra tẹ́ ẹ fi ná wàláhì àbá hamansura ẹ ṣe fúnra yín ẹ ṣe fún bàbá o ẹ̀yin fúnra yín lẹ ṣe òjẹkújẹ tẹ́ ẹ jẹ kiri lẹ ń san o. فخروا ترابي على ترابي وما فخروا ترابي على ترابي سترحل عن قريب Adẹ́sẹ́wọ́n ń kọrí ibẹ̀ náà. فيا هذا سترحل عن قريب Kò jìnnà máa ẹgbẹ́ ọmọdé orí rẹ̀. فيا هذا Ẹgbẹ́ ọmọdé orí rẹ̀. فيا هذا Ànábì ló pòlú èèyàn. Òpòlú èèyàn ń sọjọ́ bí. Ó wá pàwọ́ èèyàn jọ. Èèmọ̀ ń sọjọ́ bí mi. Ànábì ni ẹ béèrè lọ́wọ́ rẹ̀. ó ti pé 59 báyìí Gbogbo ọjọ́ bí ti ń ṣe yìí, ebe ètò tó ti lò ní ń sọ̀rọ̀ ń parí. Ànábì ni ẹbí léèrè tí ọ̀bá lèrè sì fún ipa pé mélòó ló kù tó lò. ó ti pé 59 mélòó ló kù فيا هذا سترحل عن قريب Ọba wa tiẹ̀ wá mọ iye ọjọ́ tó kù tó lò láyé. Toró o lè wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ kan. Ọba mọ iye ọjọ́ tó ọmọ pé wọ́n lù ọ́ pa nìyẹn. Wọ́n lù ọ́ kì í ṣe pé ọ fẹ́ kúkú tọ́lọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n pa ọ́ pa ọ́. wọ́n yọ ọlọ́run فيا هذا سترحل عن قريب Yẹ́nlẹ́ mẹ́rẹ̀ mọ̀ إلى fẹ́lẹ́. قوم كلامهم السكوت إلى قوم كلامهم السكوت Gbogbo wa la padà lọ bí dákẹ́ fẹ́. إلى قوم Ariwo yí ọ̀dọ́dọ̀ bàbá táwọn ìjìnà. Ọ̀dọ́dọ̀ wọn. إلى قوم Kò jẹ́ ẹ̀sìn dọ́kàn wọn pẹ̀lú tiwa mú. Wàláhì kò sí dọ́kàn wọn pẹ̀lú tiwa. Ebi wọn náà sùn. Ebo sùn. Gbogbo tí a ń dáwọ̀ mi ò sùn sí ní à ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ̀rọ̀ máa ní. أين منك الروح
في جوهر الورى Masha Allah. أين منك الروح àbí ẹ̀mí tá a lọ bọ́ mo la mọ̀ tó ti bọ́ lára sọ̀bí ọba wà ẹni mi kan ro أين منك الروح في جوهرها àìtẹ̀rẹ́ هل تراها أم ترى كيف تجول àmọ́ bí ẹ̀mí wà lágbájá kú okú náà ni àwọn òyìnbó gan tí a máa ń gbìyànjú wọn ò mọ bí ọ wà ní abá mọ bí ọ wà ní ọyẹ ayé rẹ lẹ́yìn ká máa dá tọ́jú. أين منك الروح في جوهرها هل تراها أم ترى كيف تجول bọ́ ọ bá sùn àyìnà mi ń kàrà àkùn. أين منك الأكل kó làákà ẹ̀rí orí rẹ tó pé bọ́ ọ bá sùn ńkọ́. أين منك الأكل níbo ni làákà ẹ̀rẹ́ wà nígbà tó sùn. والفم إذا ìyá nǹkan màá rẹ ń wo lọ́wọ́ nígbà tó sùn. غلب النوم فكلي جول غلب النوم فكلي جول bí ọba yí ọgbà tó sùn bí làákà ẹ̀rẹ́ bọ́ ọba jí tí làákà ẹ̀rẹ́ òun tí ì jí ńkọ́. àìbí làákà ẹ̀rẹ́ bá jí tí wọ́n gan fúnra rẹ̀ ò tí ì jí ńkọ́. àwọn gbogbo eléyìí náà ni ó fi wò ó. فيا ذا èyí tá a wá jókòó lẹ́mìí fún bàbá àbí ọlọ́run mọ́sàbá kẹ́ bàbá wa tàbí آمين báwa gẹ̀ wọ́n o Àmín. ẹrú tá a múlò kẹ́ni o ṣe wọ́n o Àmín. wọ́n ṣe wọ́n lẹ́rú tá a múlò jẹ́ yíyá o Àmín. gbogbo pálapàla tẹ́ ẹ bá ṣe lẹ́yìn wọn ọlọ́run má fi bí bàbá léèrè آمين ẹ sàmì ẹ̀ dáadáa ẹ sàmì ẹ̀ dáadáa o tún mọ̀ pé ẹ ṣe pálapàla tẹ́ǹtì pọ̀ kọjá bẹ́ẹ̀. ẹ ṣe pálapàla àyìn tẹ́ ẹ yọra yìí ẹ ṣe pálapàla bẹ́ẹ̀ bá a bá lọ tẹ́nìṣì ẹ lè máa jó ọ yẹ kí làákẹ́ yìí ọ sọ fún yín pé kí là ń jó sí o. يا ذا ستر قريب Masha Allah. إلى قومي كلامهم سكوت قومي كلامهم سكوت Gbogbo wa la ń lọ sáàyè kan tí ọ̀dà kẹfẹ́. Irọ́ ń bẹ lẹ́nu àwọn èèyàn. Wọ́n ní bàbá lọ bẹ̀rẹ̀ gíráǹdì. Àwọn wá wà ń bẹ̀ lóru. Àwọn wà ń gbọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́lọ́wọ́lọ́. Àwọn èèyàn wo ní sọ? àwọn tó ń kọ̀. Orí ẹ̀ dàrú ni. إلى قومي كلامهم سكوت Àfáàdé ẹ̀mọ́ ilé ẹ̀mọ́ rẹ̀ lọ bí tí wọ́n gbé ní gbọ́ kankan mọ́tẹ́ ní sọ̀rọ̀ bá. إلى قومي كلامهم سكوت Masha Allah. ويا ذا سترحل عن قريب Àìpẹ́ ni o. سترحل عن قريب Ayé ọjọ́ tó lò láyé nísìn. Wọ́n á wò ó pé bí lọ́ọ́yà mo tún lè lò tó yẹ báyìí. Ó lè tó bẹ́ẹ̀ ó dẹ̀ lè má tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n kà á wò. فيا ذا سترحل عن قريب Kò jìnnà mọ́ àbí. سترحل عن قريب Wo gíláàsì tó wá wo pẹ́rẹ́ etí rẹ̀ tó rí tírun funfun yọ ń bẹ̀. Bọ́ ọ bá pe etí jẹ́ lè dàgbà débi èyí irun funfun àti ajẹ́ sáré pọ̀ fà. Bọ́ ọ bá fàtú tílẹ̀ bá má lọ́la tó tó wẹ̀ tán tó lọ rè é wo bẹ̀ mẹ́ta ni ó wù mẹ́ padà. فيا ذا سترحل عن قريب Ìwọ lọ ká o, ọba tó dẹ́ ọ ká o. سترحل عن قريب Masha Allah. إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت
bí ọlọ́run bàbá wa tọ́bọ́ sáré kìíyàmà ọlọ́run mẹ́sà bá wa kẹ́ wọn Amina. ọlọ́run kọ́ gẹ̀ wọn Amina. ẹ̀yin ọmọ lóòkú ẹ̀rí owó wà sí dáǹdé yìí à ń ṣe fún ara wa ni ọ̀kan bàbá o ntọ́lọ̀ ni a ṣe fún bàbá bí mo ṣe délẹ̀ kan mo fi yá ní ẹ̀dìdé ẹ̀yà ẹja ṣàdúrà fún bàbá gbogbo èyí tá à ń bára wa sọ yìí ọ̀rọ̀ tèmi àti ti ẹni o Allah. Kì í ṣe ti bàbá mọ́. ọ̀rọ̀ kò yé ṣe ti bàbá mọ́ o bàbá ti parí iṣẹ́ tiẹ̀ o. ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹ mo dí. wá ìdáhùn bá dá wá ìdè. àfáà ni mo rí àwọn èèyàn tí a ń kọjá lọ sábì kì í hàn mà. wá ìdáhùn bá dá wá ìdè. wọ́n ń lọ ní ṣíṣẹ̀ ń tẹ̀lé. báyà lè ta ní. àfáà wà ní alẹ́ ìgbẹ́ni. báyà lè ta ní. alẹ́ ìgbẹ́ni. fàyà lè ta ní. àdìrí mẹ́ta àdàbàdì. Masha Allah. fàyà lè ta ní. àdìrí mẹ́ta àdàbàdì. àfáà ni mo wá bíra mi léèrè gbà wọ́n tèmi bàbá tàwọn ìdí lọ́nà yìí gbà wọ́n wà ní tèmi. fàyà lè ta kọ́. يا ليتك فيا ليتك béèrè lọ́wọ́ ẹni tí ń gbẹlẹ́gbẹ́ rẹ pé kí ọ̀hún bá a ká. wí bẹ́ẹ̀ sọ fẹ́ tí gbẹlẹ́gbẹ́ rẹ tẹ́ ẹjọ́ tó kó kí ọ̀hún bá a ká. yóò bá ká kí ọ̀hún bá a ká. yóò fi ọlọ́run sí. فيا ليتني أدري متى أنا بادي. فيا ليتني أدري متى أنا بادي. ọlọ́run wọn náà níbi wa Muhammad. صلى الله عليه وسلم. ọlọ́run forí jì bàbá wa Tawhid آمين. Idris olúwakẹ́ni. ẹ̀yin ọmọ náà kú ẹ̀ dínà ló. gbogbo wa tá a jọ mọ bàbá. gbogbo àwa tá a jọ mọ bàbá. inú mi dùn pé bàbá wa Idris wọ́n ṣe ayé lọ́nà rọ̀. wàláì wàláì wọn láyé sí. wàláì. sáà ní ẹbí owó àwọn èyí. àbàbà sábẹ àmọ púpọ̀. ẹ gbọ́ o bàbá gbìyànjú o. wọ́n tún làwọn akọ òsì nílé. Allahu akbar. bàbá láyé ṣe. alhamdulillah. kí á máa wọn lókùn kọ́lọ́ ní ọ̀dà. àmín. àbọ̀tí á lọ fọ́lọ́ kọ́lọ́ ní ọ̀dà. àmín. ẹ̀yin ọmọ lókùn alaykum bi taqwallah. alaykum bi taqwallah. nígbà bàbá ń bẹ láyé bẹ́ẹ̀ bá ń bára yín jẹ́ ẹ lọ́ọ́ fẹjọ́ sùn bàbá. àbí ẹ̀kọ́ lágbájá ṣe bàbá kúrò mi ni ó rí mi sí bàbá. wọ́n ti gbà kúrò ó ti rí bọ̀dá rẹ̀ bí rédíò fẹ́rántì rẹ̀ bí bàbá wa sí láyé mọ́ bẹ́ẹ̀ ṣe wá lu ayé yìí ló kù. ẹ ṣọ́ra ẹ̀yin bàbá ò gbọ́dọ̀ dàrú ẹ gbọ́dọ̀ jà lẹ́yìn ikú bàbá ẹni ọba kò fẹ́ dẹbírú lẹ́yìn ikú bàbá tí ọ̀dà ni ó gbanú àlámọ̀rí ẹ̀. وتعاونوا على البر والتقوى. ẹ rárá yín lọ́wọ́ àlìjáàmù ni bàbá lọ yẹn ó sojú yín. ẹ rárá yín lọ́wọ́ ẹ rárá yín lọ́wọ́ alàtẹ́kùn. على البر والتقوى. ẹ rárá yín lọ́wọ́ ẹni tí ọba ti gánú yẹn fagókè ẹni tí ò tí ì rí sẹ́nu yẹn lànà fún kó lóorí ṣe. ولا تعاونوا على الإثم والعدوان. ẹ má dara yín sí méjì àbí mẹ́ta dáyà àwọn kan máa lọ ṣe mítìrì jímọ̀ kan gbogbo ẹni ọba ṣàbòsí síra wọn yóò jẹ páànù ọ̀yà àdéhùn ọlọ́run ni bàbá tó bí yín ẹ máa bó ṣe bí ẹ wáyé náà ni ẹ wáyé ni àbí wọ́n sọ fún yín jọ wọ́n sọ ẹnì kọ̀ọ̀kan yín wọ́n sọ fún yín náà wọn ọba ti sọ fún yín ẹ dákun kí wọ́n ní dáńdájí àtẹ̀lẹ́ ní
ẹ̀ẹ́dínlẹ́jà kankan ju pé kẹ́ ẹ̀ rárá yín lọ́wọ́ ta àwọn ẹnu bèrè wọ́n ta. وتعاونوا على البر والتقوى. ẹ rárá yín lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. ولا تعاونوا على الإثم والعدوان. àwọn ọ̀rẹ́ ní ìsìn wà lóòdùwà ẹ má dà yàrá yín rú. òní bọ́ ọmọ bá pọ̀ báyìí ẹ̀rí ànábì Ádámà òun tó jẹ́ bàbá ńlá wa náà ló bímọ tó pọ̀ àwa wù nìkan ló sì fẹ́. ẹyọ kan tó wá bí gbẹ̀yìn ó náà ní sí tù ó nìkan ní ó nìkan lójúlówó ọmọ gbogbo bá ọba yìí tí a bá ń ṣe wírígáǹsì nìkan tí a ń dà lúrú nìkan ara àwọn ọmọ Ádámà jọ. وتعاونوا على البر والتقوى. ẹ má jẹ́ kẹ́yìn bàbá ó bàjẹ́. ولا تعاونوا على الإثم والعدوان. ẹ má bára yín ṣọ̀tá. واتقوا الله. àwọn àyà tí a bí wa ni wọ́n máa dọ̀tá lẹ̀ ẹ má tẹ̀ lọ́rọ̀ obìnrin àwọn àyà tí a bí wa àwọn gan lọ̀tá Ọlọ́run ọ̀tá Ọlọ́run ìyá rẹ̀ ọ̀tá Ọlọ́run torí ní ọ sọ pé ọmọ ìyá lé mi ọmọ ọgbọ́n báwọn ṣe. ó dà bọ́ bá pè ọ gbọ́dọ̀ dáhùn ọmọ ìyàwó mi bọ́ bá pè ọ gbọ́dọ̀ dáhùn bọ́ bá lọ́jọ́ àkíyàmà àwọn obìnrin tí a ṣe bẹ́ẹ̀ láyé wọn ò ní sínú ọmọ àlùjánnà. tọ́lá àwọn ni ẹ dá wàhálà rẹ̀ láyé àwọn ẹnu ẹlẹ́ni bí rè wà tàkùn ẹ gbọ́dọ̀ báyà Ọlọ́run láàrin ara yín ẹ báyà Ọlọ́run àwọn olóṣọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ولا تعاونوا على الإثم والعدوان. ọ̀ràn àbúrò rẹ lọ́wọ́ kódà bọ́ bá jẹ́ ìgbà ni ò tí ì ní nǹkan lọ́wọ́ ẹ̀ ṣàánú ẹ̀. وتعاونوا torí gbogbo tẹ́ ẹ ní tẹ́ ẹ lè fi ràn yàn lọ́wọ́ ìyá ọ̀tá ẹ̀yẹ náà ọ̀tá. وتعاونوا kò sì sí ńlá kílókíló bí adébílẹ̀ nìyí lọ́rọ̀ bàbá ṣe yíra fi débí o wàláì ẹgbẹ̀rún ìmáàmù tẹ́nìkan kò ní ṣàdúrà lẹ́yìn rẹ̀. ó ti bọ́jú jẹ́ bẹ́ẹ̀ jẹ́. oró ti ba owó kan jẹ́. iná tá a fọ́ ọwọ́ láti kìí àmà special ni iná táwọn àfọ́ ọwọ́ special ni náà nítorí èéta nígbà yàfa lọ́wọ́ èéta ó ló ṣe dàbá. وتعاونوا على البر والتقوى. على البر والتقوى. àìjíjà yá ẹni lọ́dọ̀ bàbá ẹni ọmọ tó bá fẹ́ ṣoríire àìjíjà yá ẹ lọ́dọ̀ bàbá rẹ dáàdi ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ àṣejù yẹn pọ̀ no in fact mo study yìí pé dáàdi ẹ wíkẹ́ẹ̀dì díẹ̀ bàbá wa béèrè lọ́wọ́ ló tó wípé mo wíkẹ́ẹ̀dì sórí ìtọ́ yẹn tó bá gbé mi wà láyé ayé rẹ̀ àtàlìkí àmàlí ọ̀dà mọ́. ọ̀pọ̀lọpọ̀ láńgbé láwọn àánú wàhálà ọ̀mọ ní wàhálà rẹ̀ èyí ti lè wà nù wàhálà tí òye máa tó kọ́ sí ẹ̀ ìyá rẹ̀ ló kọ́ ní burú bá ọ. àwọn náà ní èsì mẹ́ni wọ́n bí a fún àwọn ní àmà ọmọ yẹ̀kínì tí wọ́n gbé fún Làtífù tó bá dọjọ́ àjàmọ́ ọlọ́mọgbọ ọmọ fọlọ́mọ. ẹ dákun ẹ wá tẹ́wọ́ kí
gbogbo jọmọ́ ṣàdúrà fún yín ẹ̀yin bàbá ọlọ́run ní dúró burú fún yín o ẹ̀yin bàbá ẹ̀ ní ráburú o ẹ̀yin náà dàgbà o ẹ̀ ráyè ṣe o kọ́lá nàbí wa Muhammad kúrò ní tọ́sẹ́nì kọ̀ọ̀kan yín ẹnì kò sì ní í ṣerú ẹnì kejì gbogbo yín lẹ́ jẹ́yàn gbogbo yín lẹ́ lọ́dọ̀ àti tóbi ànábì wa Muhammad ìfàyàbalẹ̀ tí bàbá ní tó fi lè ṣòwò owó ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀kọ́ tó báyìí abẹ̀wọ̀ ọlọ́run fẹ́yìn náà ní fàyàbalẹ̀ ọlọ́run máa pa ẹ̀yìn náà láyà gbogbo jàmá ẹ bá ń dojú àlámẹ̀sẹ̀rẹ̀ akọ wọn àti sóràtò dùhà kọ́lọ́n kó wọlé ànábì wa Muhammad àbámẹ̀ tí ọ̀dà ọlọ́run máa jẹ́ wọn kó lẹ́yìn bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila wadduha wal layli idha saja وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك وترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. ẹ jókòó. wọ́n ní ẹ jókòó. gbogbo àwọn àjàmá náà àbí ọlọ́mọsá àjọ ní ojú rẹ̀ ọlọ́jọ́ ní ojú rẹ̀ síra wọn ọlọ́jọ́ ní. Allah.